bá dọ́dọ̀ ọba tó bá dà fi bẹ̀rẹ̀ tẹ́lifà fọba ọba náà mọ̀ bá fa ní jíjẹ́ kí wọ́n dùn lùgírí mọ́ká ẹ̀ àwọn ìkúnlẹ̀ o rubbish. ẹ fẹ́ bọ́ta ẹ máa wá instigate pé èèyàn bẹ́ẹ̀ má gbà òkè ní kankan èèyàn bẹ́ẹ̀ ẹ máa lágídí ẹ máa ṣe ṣe ẹnìkan lè force ẹnìkan láti kúnlẹ̀ àbí láti dọ̀bálẹ̀ ni. bí bàbá ti ń sọ̀rọ̀ yìí nísìnyí ẹ béèrè lọ́wọ́ rẹ̀ kí ni qualification rẹ̀ regard to this Islam kí ni qualification rẹ̀ èyí fẹ́ jẹ́ agbẹnusọ fáwọn ẹlẹ́bọ ni ẹ fẹ́ jẹ́ agbẹnusọ fáwọn ẹlẹ́bọ tó kó gbogbo ọ̀rọ̀ tẹ́sán náà ń gbọ́ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ nítorí òkú afáàyè ẹ̀kọ́ bẹnu rẹ̀ tó ọ̀hún gbangba pé irọ́ ni bàbá yìí ń pa ọlọ́wọ́ ti ń sọ yìí ní alágbára mi. ní ìwọ̀nba sókè lórí ọ̀rọ̀ tí ọkùnrin kan tó ń pè ní alágbára omi tó sọ nítorí Yorùbá wa mọ̀ nípa ẹ̀ pé kí n máa dá sí pé kí n máa sọ nípa rẹ̀ wípé nítorí Yorùbá mọ̀ kí n sọ pé èèyàn mọ̀ gan ìmọ̀ náà tún lòun náà nínú ẹ̀sìn wa rẹ̀ nítorí Yorùbá mọ̀ tí wọ́n ń sọ àbúrò rẹ̀ lágbára o wípé wọn níbẹ̀ yóò sin àwọn èèyàn lọ́nà lórí ti ń sọ yẹn ó yẹ pa ìmọ̀ kan ní fi ń sọ̀rọ̀ alágbára omi ti ń sọ pé hadith yìí hadith da'if ni ṣé ìwọ ló dọ̀ áfà hadith yẹn ìwọ ló dọ̀ áfà rẹ̀ lọ́gbàrà rẹ̀ pé da'if ni hadith sọ pé àwọn tó jẹ́ ulama al-ajillah pé kí wọ́n ń lò láti fi ṣẹ̀rí hadith yẹn tó dẹ̀ ní shawahid nínú àwọn kutubu míì hadith yẹn bidat ó wà nínú sunan at-Tirmidhi ń bẹ ní hadith yẹn wà Imam Tirmidhi fún ara rẹ̀ wọ́n hassana hadith yẹn pé hadith wọn hassan ní hadith yẹn bẹ́ẹ̀ ni Shaykh al-Albani rahimahullahu ta'ala nínú sísàtò sàhíhà tó abálòwò hadith 160 tó àwọn náà hassana hadith yẹn pé hadith tó gbáàlì من أنت من ألباني ثاني يوم لك بشر ألباني رحمه الله تعالى هو تعالى ما كيوه so ǹjẹ́ ìwọ̀n nímọ̀ nípa rẹ̀ ẹ̀ kẹ́ ń dá sí ẹ̀ sì máa dá ìsìn ọlọ́run ọba rú ẹ wá lóò pẹ̀lú lọ lásán pẹ̀lú tẹ́ǹsì níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí pé ń bínú àwọn kan torí pé àwọn kan jọ ní ìṣúná ara yìí ẹ kẹ́ máa wá kọlu ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe wù yí ẹ máa mislead àwọn tó wà láwùjọ so ẹ bá fẹ́ nímọ̀ ìjìnlẹ̀ nípa hadith ẹ lọ kà sí hásítọ̀ sàhíhà tí mo sọ yẹn page 160 so Shaykh Albani rahimahullah volumes volume material is about 17 volumes or more than that so ó wà ní library wa so hadith tó dáa ní hadith yẹn kí hadith tó jẹ́ da'if bàbá yìí tí wọ́n ń fọlọ́ ń búra bí tó ń ti Kaaba búra wípé ọ̀dọ́ òun hadith òun sọ yóò kó hadith ní hadith da'if subhanallah so ìyẹn ti tó fún yàn láwùjáde pé nítorí òun nínú pa rẹ̀ ó sì ti máa fọlọ́ ń búra lórí ẹ̀ lára táwọn èèyàn lè gbà pé mo ti ń wí òdodo ọ̀rọ̀ ni subhanallah láyọ̀ orí bójá yìí pé man yantami ila ad-din man yantami ila al-islam ẹni tó sàfihàn sára ẹ̀sìn tó sàfihàn rẹ̀ sínú islam kó tún máa wá sọ pé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ò lágbára ni òkú ọ̀rọ̀ ni kó tún máa wá fọlọ́run sẹ̀rí lórí rẹ̀ lórí àìmọ̀ lè lágbára Allah ewu sì nílé jẹ́ pàtàkì mùsùlùmí walau sakatna ala hadha tàbí dákẹ́ lórí ilé ìta sọ síta àṣàbòsí fún populace àṣàbòsí fáwọn èèyàn tàbí sọ síta torí pé àmánà ni amanatul ilm amánà tá a gbà ní ìwọ̀ tá a gbà ní as-saqit an al-haqq shaytan al-akhas kama qala rasulullah sallallahu alaihi wasallam orí pé nọ́bàrò dodo tó dákẹ́ lórí ẹ̀ tó ọ̀yàyà ìsúnú ń tọ̀hún náà tó ọ̀hún gbangba pé irọ́ ni bàbá yìí ń pa ẹlọ́wọ́ ti ń sọ ní alágbára mi tó tó bá àwọn kan ti kọlu lórí gbogbo náà ti ń pa ọmọ tí ń ṣe káàkiri ti fi ń tó àárín wa tọ́lọ́mù lélẹ́yìn wa ẹ̀jọ̀ máa yẹjú ẹ̀ bí ẹ bá ti wájú ọlọ́ tó àwọn òní tatatabbu awrat ẹnìkan tó baynaka wa bayna Allah azza wa jalla ṣùgbọ́n nípa ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam hadithun hasan hadith tó lálàáfíà tó dáni hadith tó dáni àwọn tó lè jẹ́ àfún ní hadith láyé wọn hasan rẹ̀ Imam Tirmidhi tó gbà wá fún ẹ sọ pé hadithun hasan man anta min Tirmidhi rahimahullahu ta'ala man anta min al-Albani rahimahullahu ta'ala tani wọ́ lẹ́gbẹ̀ẹ́ Imam Tirmidhi tani wọ́n lẹ́gbẹ̀ẹ́ Imam Albani rahimahullahu ta'ala nínú làwọn àyímọ̀ mi náà wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ qadiman wa hadithan láwọn tó ti lọ àbáwọn ti ń bẹ lákòókò tó wáyé náà tó sọ̀rọ̀ nípa rẹ̀ ala kulli hal káwá sọ wípé torí pé Anas bin Malik radiyallahu ta'ala anhu tó gba hadith yẹn wá ó ní ar-rajulu minna pé arákùnrin kan láàrin wa kápò wá sọ báyìí torí pé kò dárúkọ sàhábà yẹn torí ẹ̀ lẹ́wà sọ pé hadith yẹn jẹ́ da'if àìmọ̀kánni torí pé jahalatu as-sahabi ká má mọ̀ sàhábà kan kí sàhábà kan kọjá majhul ká má mọ̀ ọ̀sọ̀ hadith tó bá tabá gbà wá àbí tá a bá sọ nípa rẹ̀ kò sọ di da'if gbogbo olùmọ̀ pátá tó jẹ́ ulama wal hadith wọ́n fẹ́ ní torí pé àìmọ̀ sàhábà kan hari pọtọrọ nípa rẹ̀ kò sọ hadith yẹn kò sọ di da'if tó torí pé kulluhum udul gbogbo wọn pátá òní dédé ni wọn tó dọ́nà ọba Allah subhanahu wa ta'ala
so ìdájọ́ àwọn sàhábà nìyẹn lọ́dọ̀ àwọn muhaddithun lọ́dọ̀ àwọn fúnni hadith so ìdọ̀rọ̀ yẹn ń sọ ó kẹ́ ń parọ́ fún àwùjọ ni so torí pé àwọn náà ń gbà kúnlẹ̀ so wọn sì fẹ́ kí àwọn gànámọ̀ àwọn wọn bọ́ torí kan máa sọ ògbé kan sọ yẹn ẹ̀rí nínú ọ̀rọ̀ tí ó tún ṣàfihàn lẹ́hìn tá à ń sọ yìí tó ń fẹsẹ̀ rìn lẹ̀ sọ pé àníká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká máa wúlẹ̀ ká máa rámù fúnra rẹ̀ ni kò sí náà ká ń gbà kíra wá ní ìṣẹ̀lẹ̀ Islam. Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ànábì Ọlọ́run bá ràn àtàwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ Sham gbàdọ́ padà dé wá sínú Madina. Mu'adh bin Jabal ó déwájú ànábì sallallahu alaihi wasallam òun náà wúlẹ̀ bẹ̀rẹ̀ sí ní káwọn èèyàn máa wúlẹ̀ òun náà wúlẹ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam. ànábì ní Mu'adh ya Mu'adh èyí wòlé tó ń ṣe yẹ Mu'adh lórí iṣẹ́ náà balẹ̀ kí ọlá níbi tó rán mi lọ mo rí àwọn tó jẹ́ al-kitab yasjuduna li asaqifatihim mo rí wọn tí wọ́n ń wọlé wọ́n sùjádà àwọn tó jẹ́ bíṣọ́ọ̀bù sí wọn lọ́hùn. ìyá mi jẹ́ kí n ṣe fún ọ pé mo rí pé wà Nabi sallallahu alaihi wasallam haqqu minhum wọ́n lẹ́tọ̀ọ́ ká sí bẹ́ẹ̀ fún ojú àwọn yẹn lọ. àmì ńlá ara o ànábì yẹn gbọdọ̀ sí bẹ́ẹ̀ law kuntu amara ahadan an yasjuda li ahadin ànábì tó wáyé pé ń bá pa ẹnìkan láṣẹ ọmọ wọlé fẹ́ nìkan ni la amartu al-mar'a aw la amartu az-zawja an tasjuda li zawjiha in bá pa obìnrin láṣẹ aya ni ń bá pa láṣẹ kọ́ máa wọlé bẹ́ẹ̀ fọkọ rẹ̀ mọ́ ọ̀tọ̀ ní Islam láti ṣe bẹ́ẹ̀ ṣé wọn pé ọ̀rọ̀ ànábì yẹn clear iṣu tó wà lẹ̀ tó bá rí pé ń bá pa ẹnìkan láṣẹ kó máa ṣe bẹ́ẹ̀ aya ni ń bá pa láṣẹ kọ́ máa wọlé bẹ́ẹ̀ fọkọ rẹ̀ ilẹ̀ ayé wọn ni haqqiha indaha torí wọ ọkọ tó tóbi ti ń bẹ lọ́dọ̀ àyàtà gbé sọ́dọ̀ àyàtà gbọ́dọ̀ pè fún so gbàdágbé wa pàṣẹ rẹ̀ fúnyàwó àṣẹ rẹ̀ ò sí fẹ́nìkan láti ká máa wọlé fẹ́nìkan ká máa kúnlẹ̀ fẹ́nìkan ká máa tẹ̀ fẹ́nìkan ká máa bẹ̀rẹ̀ fẹ́nìkan gbogbo àwọn kan yóò tọ́nu ṣẹlẹ̀ Islam láti ṣe bẹ́ẹ̀ kódà ara wọn àfa ní al-qudama nínú àwọn afá tó ti lọ pé wọn lẹ́nu bá ṣe irú àwọn kan tá à ń sọ yìí lè ta ọ̀bẹ́yìn látara pé òun fi ń gbé tóbi fáwọn tí ń kí ni wọn ni kufru ni ẹ̀bọ ni wọ́n pè ọlọ́ tó kásì táàfù lè mọ gravity nǹkan yẹn bó ṣe lágbára bó ṣe tó nínú ṣẹlẹ̀ Islam tó bí bàbá ti ń sọ̀rọ̀ yìí nìsín ẹ béèrè lọ́wọ́ rẹ̀ kí ni qualification rẹ̀ regard to this Islam kí ni qualification rẹ̀ bákan náà kí ni profession olówó àlọ́ rẹ̀ course wo ló ṣe kí ló read ẹ mọ̀ pé level ló kọjá secondary school tí mo secondary school bá fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn tí ó fẹ́ máa sọ nípa ṣẹlẹ̀ Islam ó kẹ́ máa kẹsẹ̀ bẹ̀sẹ̀ báyìí náà ni so òun náà bẹ̀ tó ń sọ gbogbo ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wọn bá ti náà pa láì mọ̀kan láwọn sọ wá mọ̀ pẹ̀lú tó ń sọ yìí nìsín láì mọ̀kan kó fi ń sọ̀rọ̀ báyìí nìsín tí wọ́n bá ti ṣe tẹ̀tẹ̀ bọ́ àìlóye hadith kan ọ lọ gbé ọ̀rọ̀ àwọn afáwà pé tó afá báyìí so wọn náà sọ fún iye ọ̀dà ẹni ọba lọ ọmọ kanu yìí ẹni ọlọ hajj nù yìí níjẹ́ òlẹ̀ yìí táwọn lárúbáwá níjẹ́ òlẹ̀ yìí tí wọ́n ń tẹ̀ fún àwọn tó ń kúnlẹ̀ fúnra wọn ṣe bí àwọn lárúbáwá yìí náà ebó wà nínú àwọn àṣà wọn nínú àwọn orin tẹ́lẹ̀ máa kà ebó ni wọ́n sì máa kíra wọn wọ́n sì máa wúlẹ̀ fúnra wọn ṣáájú kí Islam tó dé síbi Ànábì sallallahu alaihi wasallam lọ́gbà lọ́wọ́ wọn táwọn bá gba Islam tó gba òfin rẹ̀ mọ́ lẹ́yìn bá gba Islam tí ń tẹ̀ gba òfin rẹ̀ mọ́ ẹjọ́ tani wá nìyẹn ẹ pàdé Ọlọ́run ọba wájú ẹ pàdé Ọlọ́run ọba kìí àwọn tẹ̀ bá gbòfin Islam pẹ̀lú rẹ̀ yín ò kan wà ìwọ́n fẹ́ bọ́ta ẹ máa wá instigate pé èèyàn bẹ́ẹ̀ má gbà òkè ní kankan èèyàn bẹ́ẹ̀ ẹ máa lágídí ẹ máa ṣe ṣe ẹnìkan lè fọ́ọ̀sì ẹnìkan láti kúnlẹ̀ àbí láti dọ̀bálẹ̀ ni àwọn tó kẹ́ni jálágbára tó kẹ́ni jẹ́jọba tó yẹ pé àwọn gan ni wọ́n ń darí gbogbo wa àbáwọn bá tẹ̀ ń sọ yìí àwọn ìjọba ti gbàgbára lọ́wọ́ wọn àwọn tó kẹ́ni jálágbára gan tí wọ́n fọ́ọ̀sì ẹnìkan kó dọ̀bálẹ̀ àbí kó kúnlẹ̀ fáwọn ni torí pé àwọn òyìnbó tó kó jẹ́ tó ń liberate wa lọ́dọ̀ tí wọn náà kò sáà ń kúnlẹ̀ kò sáà ń dọ̀bálẹ̀ ńlẹ̀ lẹ́yìn kan ṣèkà ara wọn báyìí tí wọ́n ti tán tó bí olórí Amẹ́ríkà ṣe tó ní ọmọ yìí kéré báyìí tó bá pàdé ẹ̀ wọ́n ṣèkà ara wọn báyìí náà ni so àfi yóò báyìí nìkan náà ni pé ìwà ìlọ́làjú wa ìwà ojúdúdú ní ẹ̀dá tá n bá káàkiri so òyìnbó ní ń fọ́ọ̀sì ara láti dọ̀bálẹ̀ fún ara láti ṣèkà fún ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò báyìí nìkan náà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí láti ẹ̀láwọn tó jẹ́lẹ̀ bọ̀ bá lọ Mọ́kà wọn lọ Madina nílùú Ànábì sallallahu alaihi wasallam wọn ra wọn olùmọ̀ àwọn àfáà àgbààgbà tí ń bẹ́ẹ̀ kan ní wọ́n ṣe ń kíra wọn ibẹ̀ yìí ń lọ ẹ̀sìn bí wọ́n ṣe ń kíra wọn lọ́hùn tẹ bá ní akatakítí làwọn ń ṣe akatakítí làwọn yẹn náà tún ṣe ẹ pé gbogbo ohun tí oníṣúná bá ti sọ bá ti yàtọ̀ sí ohun tẹ́yìn sí tẹ́ ìgbàgbọ́ báyìí ẹni akatakítí ni bẹ́ẹ̀ sì ni ẹ̀yin gan alákatakítí ẹni asọ̀rọ̀ Ọlọ́run fún ẹni asọ̀rọ̀ Ànábì fún tí ó gbà òun gan alákatakítí òun gan onípàlẹ̀ alóṣè pàlẹ̀ tẹ́ni tí ń ṣe pàlẹ̀ tọ́ba tó ní ẹ̀yin tẹ́ni sáyà àkókò nìkí sọba tó ní orúkọ tí yẹn tó ń gbé lára lórí ẹ̀yin gan nípàlẹ̀ ẹ̀yin gan láyà àkókò nìkí ẹ̀yin gan ni alákatakítí torí pé ọ̀rọ̀ Ọlọ́run Ànábì lẹ́yìn sí akatakítí sí tó kọ́lọ́n bá kó sànù wa sultan tó jẹ́ vilùlá òun lẹ́tọ́ pé òun náà bá jura rẹ̀ lẹ̀ fọ́nà wọn bá wọ sultan tó ń lẹ́nu tẹ́lá sí Ọlọ́run torí pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní isma'i wa ati'i Ànábì ní ẹ máa gbọ́ àṣẹ àwọn olórí sì máa tẹ̀lé wọn o Ànábì wa ní pé ìgbà tí àṣẹ wọn tí ó tó jọ́ràn yẹn lẹ́yìn lórí òun ní illa an tara min kufrun bawah mọ̀dẹ́bárí ẹ̀bọ tó fojú hàn báyìí
àwa ni a máa sàṣàn ìyà nílẹ̀ Yorùbá ń bí gbòtò ọba wo ni ìṣẹlẹbọ ẹnu pé ti báyìí náà ni wọn àwọn tó ìṣẹlẹbọ yẹn ẹ fún wọn ní full respect sálámọ ẹ bọra yín lọ́wọ́ wọn bá náwó ẹ sálámọ sí wọn tó ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́kọ̀ tó gbà ohun tí Islam fọwọ́ sí nìyẹn ṣùgbọ́n káwọn sọ pé bóyá ọba kan ti ń wúlẹ̀ fowósà ohun tá a bẹ̀rẹ̀ wá ṣe fẹ́nìkan àfọlọ́wọn bá ká máa wá ṣe fún láyé àbòsí láyé lè àbòsí ló jẹ́ Allah àbòsí ló jẹ́ àṣì bẹ́ẹ̀ àwọn tó jọba torí pé àwọn fún àwọn sàbòsí pẹ̀lú Allah subhanahu wa ta'ala ọlọ́run nìkan lẹ́yìn kan máa ń sìn wọ́n sì nǹkan míì mọ́lọ́wọ́n ọba wọ́n sì nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba aláwọ̀ ọba mi ti lọ mọ́ṣáláṣí tí wọ́n sàlùwàlá wọn làwọn lọ kí wọn tí wọ́n sàlùwàlá tí wọ́n lọ mọ́ṣáláṣí lẹ́yìn náà gbogbo àwọn nǹkan yẹn so kí wá sì ti gbéraga ní tá à ń sọ yìí pé ọlọ́run fẹ́ ànábì fẹ́ ní tá à ń sọ so ọlọ́run fẹ́ ànábì fẹ́ ní wọ́n lọ́wọ́ gbogbo kútùbà àwọn ìlànà ẹ lọ́wọ́ fatawa lẹ́gbẹ̀ẹ́ dáhìmà àtàwọn afáàmì náà so àrùn pé kákúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká wúlẹ̀ tẹ̀ ń sọ yìí so haramu fi dinillahi azza wa jalla èèwọ̀ ni nínú ẹ̀sìn ọlọ́run balẹ̀ kíọ́lá èèwọ̀ ni nínú ẹ̀sìn ọlọ́run ba ẹ lọ́wọ́ gbogbo kútùbù tafasir tafsir ibn kathir tafsir qurtubi tafsir imam wa tabari àtàwọn bẹ́ẹ̀ lọ ẹ lọ́wọ́ àwọn tafasir wọn ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa àyà tí ọlọ́run bá sọ fún Ànábì Adam alayhi salatu wassalam àbúrò sọ fún àwọn màláíkà àti ṣàìtọ́ ni pé usjudu li Adam fasajadu illa Iblisa aba ẹ lọ́wọ́ náà bá sọ lọ́wọ́ àti àbáwáyì àti bàbá àti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n wúlẹ̀ fún ẹ lọ́wọ́ táwọn afa sọ ń parí ẹ lọ́wọ́ tafsir yẹn ẹ lọ́wọ́ àwọn àfáà tó wá lórí ẹ̀ látọ̀dọ̀ àwọn salaf látọ̀dọ̀ àwọn sahaba àwọn tó tuwálẹ̀ yìí tí wọn náà ẹ wọ́n táwọn afa yẹn sàkọọ́lẹ̀ rẹ̀ táwọn afa yẹn sọ ni pé ilé yẹn ṣẹ̀ríà àárín lọ́wọ́ tí wọ́n ṣe máa kíra wọn nìyẹn ṣùgbọ́n ọlọ́wọ́n bá sí ilé wọ̀ nínú ṣẹ̀ríà fàdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa abdala Allah azza wa jalla ọlọ́wọ́ á fi nǹkan mí rọ́pò fún wa tó lóore jù yẹn lọ inú tọ́lọ̀ fi rọ́pò fún wa tahiyyatu ahli al-janna òun náà ní ìkíni àwọn al-janna lọ́wọ́n sọ pé wa tahiyyatuhum yawma yalqawnahu as-salam wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin ìkíni àwọn al-janna nìyẹn ọlọ́wọ́n á àjálà rẹ̀ fún wa láyé ọlọ́wọ́n bá kájú fún wa láyé ẹ tètè máa lò ó láyé tẹ̀ wá mẹ́ kíkí tẹ́ fi kíra ní al-janna náà ní bi-idhnillahi ta'ala نتمنى من الله سبحانه وتعالى أن يجعلنا من الفائزين في الدنيا والآخرة. أنا كان بلون الله سبحانه وتعالى ولهم كفوا سنة جلالة القيامة. so عن بلون وبالان وبنك كفيان ريوكا كفيك ريوكا so يكان صي so أوني بيبو أسني سبي ريبلا مكوي إبيوت تويلبي إبيوت تويلبي لأن بس سكوتين لا نكوت تنقلوا بابا دلوقتي تنتا بس سكوتون بعد تيو باللتوري أتوا صلوا أصلا النبي صلى الله عليه وسلم قال كوي إبيلات مقبول عم يبيسه ẹ̀yin fẹ́ jẹ́ agbẹnusọ fáwọn ẹlẹ́bọ ni ẹ fẹ́ jẹ́ agbẹnusọ fáwọn ẹlẹ́bọ tó kó gbogbo ọ̀tẹ̀ sọ́nà nígbà ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ nítorí pé afáyé hekbo bẹnu rẹ̀ tó hasad ń da afáyé láàmú ń da ọkùnrin láàmú hasad ń da láàmú gbọ́ ọlọ́run ti ń sọ ẹnìkan sọ ohun tó sọ nínú afáyé Yorùbá nígbà subhanallah nítorí wàá sọ jáde láàrin yẹn tí yẹn bá lágbá ya rẹ̀ ọlọ́run lọ́mọ ti ń bẹ́ẹ̀ ní kẹta tó ọ̀hún sọ wa kumbi ukita wi billahi tabaraka wa ta'ala ba to so annabi yo so wa kumbi aburu okan yin kumbi aburu enu Ọlọ́run so ko me la hawla wala quwwata illa billah so Ọlọ́run ba ko sanwa ata je muslimi e ka do te pẹ̀lú Ọlọ́run ba Allah subhanahu wa ta'ala e kan so iki sọ̀rọ̀ tèmi ki so ni kankan àwọn aya Qur'an te ntu be se ntu sẹ́yìn Ọlọ́run so aya Qur'an kalẹ̀ tí bá ṣe Ọlọ́run so kalẹ̀ fún ẹ ja wo báwo ni annabi Ọlọ́run ba sallallahu alaihi wasallam kaifa aish ma hadhihi al-ayat báwo annabi Ọlọ́run ba ṣe lu se ni aya pẹ̀lú àwọn aya yẹn kí ló wà annabi lórí rẹ̀ kí la ṣe kí ni tó pa kí ni tawjihat wọn dama bá gbé kalẹ̀ lórí àwọn kan yìí ẹ kẹwàá lọ mọ àyà nínú Kùránì bí kápẹ́ Ọlọ́run sọ kalẹ̀ fún ẹ máa túbọ̀ sí wòye ẹ ní padà sínú tafasir ẹ wo àtàr tó wá ẹ wo ipa tó wá tó dà nàbì àti àwọn sàhábà àwọn tàbíìn àwọn tabi'in báwo wọn ṣe lò pẹ̀lú àyà yìí àwọn khayrul qurun àwọn sẹ́ńtìrì tó lọ́lá jù káwọn Ọlọ́run bá ju ìwọ̀n fún wa ẹ ní wo táwọn yẹn sọ lórí ẹ kẹ máa tú balabala bó ṣe wòye ẹ ẹ ti bá yín rí kò sí nítorí orí bẹ́ẹ̀ fún ipò tẹ́ ẹ sílẹ̀ gbéra yín sí ipò tẹ́ ẹ dé bẹ̀rẹ̀ gbéra yín sí torí pé àwọn tó jẹ́ mùsùlùmí tí ń bẹ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n ti wá rí nígbà tó fẹ́ sóògùn fáwọn èèyàn ìdẹ́n sórí sí nǹkan àwọn yẹn ti rí ní aṣáájú dáadáa láì mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan mẹ́tẹ̀ ń propagate tó kọ́ lọ́n kó sànù wa tó ẹ̀sìn náà bá Allah subhanahu wa ta'ala ní tí òrùn tí ó sì lè dàrú láíláí tó bẹ́ẹ̀ nìkan bá jáde lẹ́yìn tí ń kẹsẹ̀ rẹ̀ bọ́sẹ̀ Ọlọ́run mú àwọn méjì tí wọ́n tún sí tí wọ́n ṣàtúnṣe nǹkan yẹn hadith Ànábì sallallahu alaihi wasallam bí Aisha al-jahadatha ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run kan ṣẹ̀dá àwọn kan nínú àwọn èèyàn nínú àwọn olùmọ̀ tó jẹ́ àfáà pé torí táwọn ṣe ń sẹ̀mí tí wọ́n ní ìwé ní bá fẹ́ mú tí ọ̀wọ́dún tí ò sí ní bá fẹ́ mú wọ́ wọ́n dìde wọ́n sọ̀rọ̀ dà lórí ẹ̀ yá ètò mú ayé kò sínú rẹ̀ ala kulli hal so hadithi kama tẹ̀ fúnra rẹ̀ ni so hadith tó lálàáfíà ni hadith hasan kama hassanahu al-Albani rahimahullahu ta'ala wa khayru min al-ulama ẹbí Sheikh al-Albani mọ̀ sí hassana rẹ̀ so àtàwọn ọ̀rọ̀ míì náà lóríṣiríṣi so but irúfẹ́ àwọn mọ́sálà báyìí ní sáà pé ní mọ́sálà ilmiya
ní àwọn ọmọ sí àlàfẹ́ pé ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ nípa ìmọ̀ ni àbá ń sọ̀rọ̀ nípa science of hadith. So mélòó náà fà ló mọ̀ nílẹ̀ Yorùbá, mélòó náà fà ló mọ̀ nílẹ̀ Yorùbá. So nkálukú dún báàbò ẹ̀ nítorí ọba sí ọba mọ̀ nípa rẹ̀ má kẹsẹ̀ bọ́sẹ̀ lórí ẹ̀. So nkálukú dún báàbò ẹ̀ yálà bí ló yé ẹ̀yin ẹ̀sùn fáwọn èèyàn ló yé yín ẹ parọ́ fáwọn èèyàn omi nílò kankan tó yé ẹ̀yin nìyẹn ẹ dúró lórí ẹ máa bá lọ ẹ bá gbé pàjọ́ lọ́nba yọnu sí òkun yín pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí ẹ̀. gbọ́n bá mọ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ ẹ má dá sí ìyẹn sọ̀rọ̀ tì yín rárá. Allah subhanahu wa ta'ala yuwaffiquna ajma'in lima yuhibbu wa yarda innahu waliyyu dhalika.